A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu àtúpalẹ̀ òfin lórí ìgbaniwọlé sí iléèwé gíga ní Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ àlàkalẹ̀ òfin láti túbọ̀ mú kí àti rí iléèwé gíga wọ̀ rọrùn. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ìbuọwọ́lù ètò òfin orílẹ̀-èdè fún ìgbaniwọlé sí iléèwé gíga bí àtẹ̀jáde láti ọwọ́ alukoro àjọ Federal Ministry of Education Dúróowó Fọláṣadé. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé òfin tuntun tí Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ṣe agbátẹrù ni wọ́n fi ń béèrè fún ìrọ̀rùn akẹ́kọ̀ọ́ àti ìrónilágbára àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ó ti lọ pẹ̀lú Renewed Hope Agenda Ààrẹ Bọ́lá Tinubu. Aláùsá ní àtúpalẹ̀ òfin yìí ṣe pàtàkì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí àti rí iléèwé gíga fi ń nira fún àwọn mìíràn pẹ̀lú wípé ó lé ní mílíọ̀nù 2 akẹ́kọ̀ọ́ tó ń jókòó fún ìdánwò UTME lọ́dọọdún. Ẹgbẹ̀rún lọ́nà 700,000 péré nínú wọn ló ń rí iléèwé gíga wọ̀. Àlàfo yìí pọ̀ látàrí òfin líle. Láti wọ ifásitì, akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ó kéré tán iṣẹ́ 5 tí ó ṣe kókó jùlọ lára rẹ̀ ní Gẹ̀ẹ́sì pẹ̀lú ìjókòó tí kò ju ẹ̀ẹ̀mejì 2 sittings. Ìṣirò mathematics ṣe pàtàkì fún akẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ àti social courses ṣùgbọ́n kò pọn dandan fún àwọn akẹ́kọ̀ọ́ áàtì mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé fún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní akíkanjú tí ó ní ẹ̀mí àtúnṣe, òṣìṣẹ́ ìjọba tí ó ní àfojúsùn fún ṣíṣe àfọ̀mọ́ ìwà ìbàjẹ́ Nàìjíríà. Ààrẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà ìyànsípò Olúkóyèdé ni ó ti jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni àrà ọ̀tọ̀ pẹ̀lú ìwà ọmọlúàbí láti fìdí àtúpalẹ̀ òfin múlẹ̀ fún àṣeyọrí ìṣèjọba. Ààrẹ gbóríyìn fún ọ̀gá EFCC lórí bí ó ṣe ṣe ìdásílẹ̀ Special Task Force lórí òfin owó láti fi gbógun ti àwọn tó ń tàbùkù owó náírà àti ìṣẹ̀dálẹ̀ òfin láti fi gbógun ti jìbìtì orí ẹ̀rọ àti àwọn tó ń kówó ìlú jẹ. Ààrẹ wá gbà á ládùúrà wípé Ọlọ́run yóò túbọ̀ máa bùkún rẹ̀, dáàbò bò ó lórí ìpinnu rẹ̀ àti kó Nàìjíríà yọ nínú ewu ọrọ̀ ajé tí ó ti so orílẹ̀-èdè mọ́lẹ̀ fún ọjọ́ pípẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti ṣe àlékún ìgbìyànjú wọn nípasẹ̀ àmúlò ọkọ̀ tó ń lo agbára compressed natural gas (CNG) láti fi pín epo ní ₦850 jálá kan káàkiri orílẹ̀-èdè. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé àwọn ọkọ̀ CNG wọ̀nyí ti mú kí ó rọrùn fún ilé-iṣẹ́ ìfọpo àti pín epo, pàápàá jùlọ bí ilé-iṣẹ́ NNPCL ṣe ṣe àlékún owó jálá epo wọn sí ₦900. Ọ̀gá àgbà fún petroleumprice.ng Ọlátidé Jeremiah ní gbogbo dépò ni ó ti ṣe àlékún owó epo tí ó fi wà láàrin ₦890 sí ₦900. Ìdí nìyí tí aráàlú fi ń rí rà ní ₦955 yàtọ̀ sí ₦890 tí wọ́n ń tà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti fẹnukò lórí ìgbésẹ̀ àti yan olùdíje fún ipò gómìnà níbi ìdìbò abẹ́lé tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹwàá ní ìpínlẹ̀ Èkìtì. Ìpinnu yìí wáyé lẹ́yìn tí ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń díje, Ìyáàfin Àtinúkẹ́ Ọmọláyọ̀ jọ̀wọ́ ìdíje rẹ̀ tí ó fi kù Gómìnà Bíọ́dún Oyèbánjí nìkan. Nínú àtẹ̀jáde àná ni akọ̀wé gbogbogbò ẹgbẹ́ APC Felix Morka ti ní ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ ti bu ọwọ́ lu àyípadà àṣẹ ìṣáájú lórí ìdìbò abẹ́lé sí pípa ohùn pọ̀ gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin ètò ìdìbò ọdún 2022. Wọ́n ní àwọn ti fi ìpinnu yìí ránṣẹ́ sí àjọ elétò ìdìbò INEC. Morka fi kún un wípé ẹgbẹ́ ti parí gbogbo ètò ìlànà òfin títí kan timetable. Ó wá gbóríyìn fún Ọmọláyọ̀ pẹ̀lú ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀mí ìṣọ̀kan àti ìlọsíwájú ẹgbẹ́ bí ó ti rọ àwọn àgbà
àgbààgbà ẹgbẹ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Èkìtì kí wọ́n lépa ìṣọ̀kan àti àṣeyọrí ẹgbẹ́ níbi ìdìbò gómìnà 20 oṣù keje ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága iléeṣẹ́ Stanel Group Dr. Stanley Uzochukwu ti gbóríyìn fún Ṣèyí Tinubu fún 40 ọdún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní bridge builder, olùfẹ́ àlàáfíà àti alátìlẹyìn ọmọ tí gbogbo òbí fẹ́ràn láti ní. Alága ṣe àfihàn yìí nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ sí ọmọ Ààrẹ Bọ́lá Tinubu. Uzochukwu ní Ṣèyí Tinubu ti ṣe oríṣiríṣi nǹkan mèremère níbi ìrìnàjò rẹ̀ káàkiri orílẹ̀-èdè láì wo ti bàbá rẹ̀ láwọn ìgbésẹ̀ tó ń mú ìrẹ́pọ̀ wà láwùjọ. Ó wá dúpẹ́ ní ọwọ́ rẹ̀ lórí gbogbo àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ. Ó ní ó jẹ́ ìwúrí fún un lọ́pọ̀lọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akọ̀wé gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Débọ̀ Ológunàgbà ti ní ìjákulẹ̀ ni ó jẹ́ fún ẹgbẹ́ lórí bí gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ṣe bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ológunàgbà fi ìjákulẹ̀ ẹgbẹ́ hàn lónìí níbi ó ti ń dáhùn ìbéèrè lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ké sí àwọn gómìnà PDP tó ń sìn lọ́wọ́ kí wọ́n tẹ̀síwájú àti mọ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí adarí tí ẹgbẹ́ gbé lé wọn lọ́wọ́ àti agbára tí aráàlú ní láti dìbò fún wọn. Ológunàgbà ṣàlàyé wípé àwọn mọ àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ àárín wọn tí wọ́n ń wá ìṣubú ẹgbẹ́. Ó wá sọ àsídájú lórí ìpàdé gbogboògbò tó ń bọ̀ lọ́nà ní Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kọkànlá wípé yóò mú àyípadà bá ẹgbẹ́ láti gbòǹgbò kí ó sì fi lé ipa àṣeyọrí ètò ìdìbò ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà fún ètò ìṣúná àti ọrọ̀ ajé Wálé Ẹdùn ti rin ìrìnàjò lọ ilẹ̀ United Kingdom fún ìtọ́jú àìlera. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ orísun ìròyìn ṣe jábọ̀, Ẹdùn fi Àbújá sílẹ̀ ní alẹ́ ọjọ́ Ajé nípasẹ̀ British Airways. Síwájú àkókò yìí ní iléeṣẹ́ ààrẹ ní Ẹdùn ti ń lálàáfíà lábẹ́ ìtọ́jú àwọn dókítà orílẹ̀-èdè. Ìròyìn jẹ jáde wípé àrùn rọpárọsẹ̀ ni mínísítà ní ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ sẹ́ lórí èyí. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, Ministry of Finance kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìrìnsí mínísítà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe ìkìlọ̀ fún aráàlú tako òṣìṣẹ́ wọn àná kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victor Onyedikachi Godwin tí wọ́n ní ó ti ń fi orúkọ iléeṣẹ́ lu aráàlú ní jìbìtì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti iléeṣẹ́ ní alẹ́ ọjọ́ Àìkú, òṣìṣẹ́ àná yìí ti ń lọ kiri láti pe ara rẹ̀ ní ojúlówó òṣìṣẹ́ àjọ DSS fi gba owó lọ́wọ́ aráàlú. Àjọ yìí ṣàlàyé wípé Godwin kì í ṣe òṣìṣẹ́ wọn mọ́ kí aráàlú má bàa ní nǹkan ṣe papọ̀. Bákan náà ni àjọ DSS ti gba aráàlú tí wọ́n fẹ́ ìbéèrè nímọ̀ràn kí wọ́n kàn sí àjọ wọn tààrà nípasẹ̀ ojú òpó tàbí email àdírẹ́sì kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn oníjìbìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Pat Akpabio tí í ṣe aya ìbátan sister-in-law ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti wú awuyewuye tí wọn kò rí yanjú sílẹ̀ lórí ìṣekúpa tí ó wáyé ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà ìṣèjọba Akpabio gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ní Pat ti fi ìbínú sọ̀rọ̀ wípé fún gbogbo àwọn tó pa nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà àti àwọn tó pa ní báyìí tí ó di ààrẹ ilé-ìgbìmọ̀ kò ní yẹ ọ́. Pat tí ó jẹ́ pásítọ̀ àti oníṣòwò ni ó fẹ́ mọ̀lẹ́bí Akpabio tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibanga. Òun ni wọ́n ní ó mú Akpabio wá láti Èkó lọ sí Uyo láàrin ọdún 1999 láti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná láàrin ìṣèjọba gómìnà ìgbà náà Victor Attah. Níbẹ̀ ni ètò òṣèlú rẹ̀ ti gbòòrò kí ó tó wá di gómìnà ní ọdún 2007 lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP).
ọ̀pọ̀ ni ó rí Ibanga gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà bí Akpabio ṣe tètè gòkè àgbà nídìí iṣẹ́ òṣèlú. Nígbà tí Akpabio di gómìnà, ó lo ipò rẹ̀ fi gbé Ibanga wọlé gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀. Ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí Akpabio ni wọ́n di ìlúmọ̀ọ́ká alágbára alẹ́nulọ́rọ̀ tí ìnagijẹ wọn ń jẹ́ Ukana Ikotu Twen Cabal, orúkọ tí wọ́n ń pe abúlé tí Akpabio ti wá ní ìjọba ìbílẹ̀ Esen-Udim ní ìpínlẹ̀ Akwa Ibom. Lójijì ni ọ̀pọ̀ mọ̀lẹ́bí rẹ̀ di olówó òjijì, ṣùgbọ́n kò pẹ́ tí igi ọrọ̀ mọ̀lẹ́bí rẹ̀ yìí bẹ̀rẹ̀ sí rẹ̀ dànù lẹ́yìn tí Akpabio parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ọdún 2015. Àkíyèsí kan fi ara hàn ní ọdún 2023 lẹ́yìn tí Ibanga bẹ̀rẹ̀ sí ṣe àtìlẹ́yìn fún alátakò Akpabio Emmanuel Enoiden lójútáyé níbi ìdìbò sínétọ̀, ṣùgbọ́n tí Akpabio padà jáwé olúborí kí ó tó wá padà di ààrẹ ilé ìgbìmọ̀. Ọ̀pọ̀ àwọn tí ó súnmọ́ ìdílé yìí ni wọ́n sọ fún akọ̀ròyìn wípé ìmọ̀tara ẹni nìkan àti ojúkòkòrò ti tú mọ̀lẹ́bí yìí ká tó ń fa ìjà láàrin mọ̀lẹ́bí. Èyí tí ó fìdí ẹ̀ múlẹ̀ ní ti àfihàn fídíò tí Pat gbé sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Níbẹ̀ ni ó ti tako Akpabio wípé kì í ṣe ẹni ará ìlú lè gbẹ́kẹ̀lé. Ó ní ọ̀pọ̀ olóṣèlú Akwa Ibom ní Akpabio fọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu, a máa tètè gbàgbé oore tí wọ́n ṣe, bí ó ti lérí wípé ìdójútì ni yóò bá bọ̀ ìdìbò sínétọ̀ ọdún 2027. Ó ní ọmọ orílẹ̀-èdè kò mọ irúfẹ́ ènìyàn tí Akpabio jẹ́, wípé ìkà ènìyàn ni. Bákan náà ni ó gba ààrẹ Tinubu nímọ̀ràn kí ó ṣọ́ra fún ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Nàìjíríà yóò wákò pẹ̀lú Gabon níbi ìdíje semi-finals ti African 2026 FIFA World Cup Play-off lẹ́yìn ìparí ìdíje qualifying group wọn àná. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, Super Eagles rí ààyè gbà lẹ́yìn àṣeyọrí ìdíje 4-0 pẹ̀lú Benin Republic, tí Gabon fìdí ìpele kejì wọn múlẹ̀ ní Group F pẹ̀lú 2-0 tako Burundi àti Ivory Coast. DR Congo náà rọ́wọ́ mú pẹ̀lú oríyọmí ayò 1-0 tako Sudan láti parí runner-up ní Group B lẹ́yìn Senegal. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.